kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wà nílé lóko àtìlẹ́yìn òkú níbikíbi tẹ̀ bá ti ń wà mo ní fídíò kan lọ́wọ́ tí mo fẹ́ pè fún wa fídíò tó fẹ́ pè fún wa Ìlọrin ni kí nínà di ṣẹlẹ̀ àáfàá tọ́pa ọmọ lọ́mọ ọ̀pá ọmọ lọ́mọ obìnrin tó rí lórí Facebook ó wá invite ẹ̀ wálé pé kó wá kí òun ọjọ́ tí obìnrin yẹn wá kílé ọjọ́ yẹn ló gbẹ̀mí lẹ́mí ọmọ náà tó yẹ kó rí bẹ́ẹ̀ àáfàá ló pe rẹ o Abdulrahman Muhammadu ṣe ti rí nǹkan táwọn Fúlàní fẹ́ sọ wá dàlẹ̀ Yorùbá lẹ ti rí yìí nǹkan tó fẹ́ sọ wá dà nílẹ̀ Káàárọ̀ Oòjíire òun lẹ̀ ti rí ṣe ti rí nìsín nígbà wáṣẹ̀ àwọn babalá wa kò sí nǹkan tó jọ báyìí o pé wọ́n ń pààyàn obìnrin wa wọn wálé wọn wá pa kò sí nǹkan tó jọ báyìí nígbà wáṣẹ̀ tó yà wá Yorùbá avalu ènìyàn kì í dé ẹ̀mí ènìyàn légbodò just like that kì í ṣe àmọ́ láti gbà táwọn Fúlàní yìí àwọn Fúlàní tí wọ́n pera lọ́mọ Yorùbá nílọrin àwọn fámìlì Alimi nígbà tí wọ́n ti wọlé dé tí wọ́n ti gbà lọ́rin àtìgbà náà ni ìpààyàn tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Káàárọ̀ Oòjíire tí wọ́n bá ti èèyàn tán tí wọ́n pààyàn tán wọ́n àtọ́gbọ̀n àwọn babaláwo ní pààyàn ní wọ́n fi èèyàn ṣògùn owó láì mọ̀ pé àwọn àáfàá gangan ni òun làbí sọ fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé ayé náà àáfàá kò sí nǹkan tí ń jẹ́ àáfàá ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ wáṣẹ́ kọ́ iṣẹ́ kọ́ ni iṣẹ́ àáfàá ó lè ní jìbìtì ní kò sí nǹkan tó pè ní jálàbí gbogbo ẹ̀yin tẹ́ máa ń pè ayé ní jálàbí ó lè lẹ́lù jìbìtì lẹ́lù apààyàn níyìn ẹ lọ wá iṣẹ́ gidi kọ́ ẹ níṣẹ́ gidi lọ́wọ́ ẹ yé sọ ayé di àáfàá ọ̀sán gẹ́gẹ́ kí ló dé ẹ̀yin náà ẹ wò àbúkú tí àáfàá ìwù máa play fídíò náà fún wa ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ẹ ti wo fídíò náà àtó fi ọmọbìnrin náà dà kí ló dé òun là fi ń pawó fún èèyàn wa nílé wípé ẹ má mú àmọ́ ìlọlé kéwú mọ́ kàkà tẹ́fì mọ́ àmọ́ lọlé kéwú ẹ jẹ́ kí wọ́n lọ wá iṣẹ́ gidi kọ́ tí wọ́n bá wá iṣẹ́ gidi kọ́ iṣẹ́ tí wọ́n kọ́ yẹn yóò dé wúlò fún wọn ju lé kéwú lọ ẹ̀yin náà wọ́n bèèrè lọ́wọ́ arákùnrin yìí Abdulrahman Muhammadu pé iṣẹ́ ọlọ́kùnrin ọ̀kọ́ sẹ́yìn kan iṣẹ́ ọlọ́wà ń ṣe àáfàá iṣẹ́ àbá lòun ń ṣe wọ́n bèèrè pé sọ lọ léèwé òun ọ̀lọ́ léèwé wọ́n sẹ̀fẹ́ lọ léèwé ni abẹ́ẹ̀rí just imagine ìwà táwọn Fúlàní wù nílùú wọn nìyẹn o tó yẹ pé wọn ò fẹ́ káwọn ọmọ tí wọ́n kàwé mọ́kàrántà náà ni wọ́n eré mọ́kàrántà òun ni wọ́n ń sá òun ni Boko Haram fi pọ̀ ní ilẹ̀ Haúsá ni bandit fi pọ̀ nílẹ̀ Haúsá làbí ń rí kidnapper kí ló dé ẹ̀yin èèyàn wa à ń sọ fún yín wípé ẹ ronú ẹ jẹ́ ká ronú àwọn bíbí wọ́n fẹ́ wá balẹ̀ Yorùbá jẹ́ ni òun làbí sọ fún èèyàn wa wípé ẹ má jẹ́ kí àwọn ọmọ wọn lọ lé kéwú mọ́ ẹ jẹ́ ká rí iṣẹ́ gidi fi wọ́n sí tí wọ́n kọ́ṣẹ́ tí wọ́n kàwé yóò wúlò fún wọn lọ́jọ́ ọ̀la Ọlọ́run tó dá gbogbo ayé kò tọ́ ká wá sìn òun Ọlọ́run tó dá wa òun ní í sìn wá gbogbo pé à ń sin lọ́hùn ní ìlànà mùsùlùmù ìlànà kírísítẹ́nì àdàdálẹ̀ ni wọ́n fẹ́ fi kó wa lẹ́rú ni ọmọ Yorùbá ẹ wake up ẹ̀yin náà wo àrà tó ọmọkùnrin dá fárábìnrin àsìkò tó yẹ káwọn òbí ọmọ jẹun ẹ̀ lọ́gbẹ̀mí arábìnrin légbodò àsìkò tó yẹ káwọn òbí ẹ̀ tó máa jẹun ẹ̀ ọmọ ọlọ́mọ ẹ̀yin obìnrin wa náà gèsè gbogbo ọkùnrin tẹ́ bá rí online náà ni ẹ lè fọkàn tán
nígbà tí wọn náà rí yàn lórí Facebook tó di àìtí fọkàn tán tó yẹ kó wá kí òun lé wọn náà sáré lọ lé ẹ̀ eléyìí náà ló já ẹ̀kọ́ wọn fẹ́yìn obìnrin wa ló já ẹ̀kọ́ wọn fẹ́yìn obìnrin wa tí ẹ lé pé gbogbo ọkùnrin tẹ bá ti rí tẹ bá ti bá pàdé kàkà kẹ́ ẹ wo irú èèyàn tí ń ṣe irúṣẹ́ wo ló ní lọ́wọ́ gbogbo yẹn kọ̀ọ̀kan yín ẹni béèrè ẹni wádìí ẹ kàn sáré tẹ̀lé lẹ́yìn ẹni ẹ wo nǹkan tí Abdulrahman Muhammadu fojú arábìnrin rí ọkàn pàdánù just like that ọ̀pá tán ọwọ́ á mú àdá àtọ̀bẹ ìwọ̀n á kún gẹ́gẹ́ bí ẹran láì ṣe ẹran ìwọ̀n á kún èèyàn mọ́ ní abẹ́ẹ̀rí eléyìí sọmọ Yorùbá o ara àwọn Fúlàní Ìlọrin ni o bẹ́ẹ̀ sì ni ọmọ Ìlọrin ló pe rẹ̀ Ìlọrin ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ wọ́n lè mọ̀ pé Fúlàní ni ìkàn sọ Yorùbá lẹ́nu ni Fúlàní rán ni ìkàn sọ Yorùbá lẹ́nu kì í sọmọ Yorùbá kí ló dé ẹ jẹ́ ká ronú o ẹ wo fídíò náà ṣẹ́ni gbọ́ ẹ wo fídíò náà. àwọn yẹn iṣẹ́ òun ló ṣe skul ló lọ skul bẹ́ẹ̀ wọ̀ wáṣù àwọn pẹ́rẹ́ǹtì nǹkan náà wà ní báyìí náà mo ní wọ́n ń gbé bẹ̀rẹ̀ rẹ́ǹtì náà bí wọ́n rí pàdé rẹ́ǹtì wọ́n náà pẹ́rẹ́ǹtì bàkọ́ wọn lọ gbé lẹ́rí tó ìgbé wọn ní sukùl tí ó tó ìbàkọ́ wọn gbé bẹ̀rẹ̀ tí ó fòtò ó jà pàdé wọn lẹ́nu tó ò gbé sukùl wọ́n máa rí wọn gbé bẹ̀rẹ̀ wọ́n nìkan ayé àgbélé kọ́ wọ̀nyí kílókọ̀ rẹ̀ Hafsa kílókọ̀ ayé kọ́ ọdún fẹ́rẹ̀ ìgbà ló ti mọ̀ sàpàrà àríta máa ń lójú náà kí wọ́n sẹ̀ ní election nígbà ní bẹ́sà ẹ̀yà mọ̀ tó wọ̀ so ìjọ ẹ̀ ó láwọn ṣe ẹgbẹ́ kọ̀ọ̀kan àwọn àwọn ṣe ní ìbò so láì tó dáná fún àwọn tẹ́lẹ̀ so ó ṣàpadà níbi tí ìkọ̀kọ̀ ọ̀nùwọ̀n àjọ àtìníwá ọ̀hún sí ọ̀sán máa jẹ́ kúrò ní supermarket so ó ṣàpadà níbi after tí ó tó wá sọ́dọ̀ mi so bó ṣe dé ń sọ ní pé èyí tí jẹun because ń jẹ́ pé mi pé òun ní bí fún mi pé bí 5 bags ní òun gbọ́dọ̀ ìka ògbọ́dọ̀ ẹ̀rùn bí 5 food so ìgbóyà tí ẹ̀tọ́ wá dé lóhùn tí jẹun pé oúnjẹ lè nínú mi bá wà lọ sí ọ̀rẹ́ lọ́ra wàhálà ìjó tó sọ mi tẹ́lẹ̀ náà tí ó yá asma bí kìíní ẹ̀ ó tí àdàpọ̀ rẹ̀ ó ní máa ń bí stop ní ká máa fìfì gan pamọ́ fún àwọn so ìgbà tí mi máa ń jẹ bẹ́ẹ̀ ẹni mo ti rí pé ní gas speaking báyìí so èmi náà mo ṣọ́ọ̀kì ìjọ yẹn ọ̀gbà bí wàá pé kíní ẹ̀ ti ṣẹlẹ̀ pé ó ti bá rẹ̀ ní ìwọ́ṣọ̀ nǹkan ní ìlépa ló síta pé àbí àgbọn bá yà bí kíní kan pé